ẹ jẹ́ ká tún wo Internet Explorer bí a ṣe máa fíìlì petition tí wọ́n ní ká lọ máa ṣe fáǹfààní ẹ̀yin tí ẹ ti mọ àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ dáadáa. Tẹ́ bá ti wá sínú bọ́ọ̀sì tí ẹ bá ti ṣí Internet Explorer ni mo ṣí. Ẹ type www.ominirayoruba2022.org. ẹ dẹ̀ type enter. Àwa ní sùúrù kó gbé jáde kó tó di pé a lọ sí abala ìkejì. Nígbà míì ẹ̀yin ṣe sùúrù, ó depend lórí internet speed yín, bóyá lórí fóònù ni, lórí iPad àbí lórí laptop. Ó sì máa gbé wá, ó ń load lọ́wọ́ ni. Ìyẹn á ṣe sùúrù dáadáa nítorí pé interface ó need the patient, ó sì ń load lọ́wọ́. Ẹ rí pé ó ti ń gbé bọ̀ díẹ̀díẹ̀. Now ó ti ṣí page yẹn fún wa, òun lẹ̀ ń wò yìí níwájú mi. In tó ṣe pàtàkì ni pé ẹ láti make sure pé logo yìí ó wà nínú tẹ́ ń wò. Á dẹ̀ máa show abala oríṣiríṣi àwòrán lẹ́yìn, but ẹ rí sọ pé Yorùbá Independent, it is time. Submit the petition. Á show ti bàbá wa Professor Akintoye, á show àwọn bẹ́ẹ̀ lọ. Àmọ́ bí ta fẹ́ lò gangan, òun nìsàlẹ̀. Ẹ wá sún sókè díẹ̀ kí a lè bá rí interface. Now, màá bẹ̀rẹ̀ sí fi orúkọ mi sínú ẹ̀. Ọlá Yomi Koiki. Bẹ́ẹ̀ bá ní email address ẹ lò, bẹ́ẹ̀ ní email address kò ń ṣe dandan. Ẹ tún fi nọ́mbà yín sínú ẹ̀ àti kóòdù ìlú tẹ́ bá wà. Ẹ make sure pé fi síbẹ̀. Èmi fi tèmi sínú ẹ̀ nísìn. Nítorí pé mi ti lo nọ́mbà yẹn rí, ó máa padà pé data mi kọ́ ó wà nínú system already. Ọkùnrin ni mí, a máa fi ọjọ́ orí sí. Ọjọ́ orí yẹn, nọ́mbà yẹn nìkan ni, kò nídìí ọjọ́ tó bí yín àbí year tó bí yín. Ẹ ní láti fìyẹn sínú ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ á máa padà pé kò ní lọ. Ẹ fi ìlú tẹ́tí wá nílẹ̀ káàárọ̀ òjíire. Tí bá kílíkì submit button yìí nísìn tí ó wà níwájú mi, eléyìí tá à ń wò yìí, submit button yìí, tí bá kílíkì lé lórí nísìn, ó máa sọ pé invalid email, oops. Ẹ dẹ̀ kọ́ click OK again. So tá bá click submit nísìn, ṣe rí pé lókè yẹn ó sọ pé oops, invalid email. Tó bá jẹ́ pé ẹ̀yin náà ṣe fi ṣe lákọ̀ọ́kọ́ ni in tó máa sọ náà nìyẹn. That's ẹni tó bá fi email address sí nìyẹn o. Intẹ́kọ̀ máa ṣe ni pé kẹ́kọ̀ọ́ kílíkì OK. Ó sọ nísìn pé oops, phone number already existed. That means pé nọ́mbà tèmi ó ti register. Kò ń ṣe tí ẹ lè ṣe, àmọ́ sùúrù tí a fẹ́ fi gba ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká fi sùúrù ṣe. Ẹ̀yin tí kò bá dẹ̀ yé, ẹ pè wá lẹ́yìn ká lè ṣàlàyé fún yín lórí àwọn nọ́mbà wa tí ẹ ní lọ́wọ́. Ẹ ṣé gan ni o. Ominirayoruba2022.org